Ẹ káàárọ̀ short video péré lélẹ̀ ẹjọ́ tó lọ́lọ́run tó bá di ọ̀la mo fẹ́ kẹ́ pàdé mi níbi aago 10 àárọ̀ Amẹ́ríkà mọ́kànlá méjìlá aago kan aago méjì mẹ́ta bí aago 4 Nàìjíríà. Ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè ẹ̀yin tẹ́ bá wo kíní náà ẹ bá mi share ẹ̀. Ṣé pé àwọn bàbá wa ọba ṣé pé wọ́n lè jáde àṣẹ ni tá a bá rí là á lè dì í mọ́ mi ní sọ́jú báyìí lọ tó rọrọ̀ tí máa sọ brutal gan. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Yorùbá ń bẹ̀rù àwọn Fúlàní àtàwùsá ni o. Ṣé pé wọ́n bẹ̀rù òfin táwọn ọba wa ń jókòó tó ń sọ̀rọ̀ táwọn Haúsá náà ń sọ̀rọ̀ táwọn ọmọ bẹ́ńdẹ̀ sọ̀rọ̀ yìí tó wá kápá ń bari àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn ọmọ Yorùbá oníkálukú wa ń fò sókè la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn àfáà náà ti ń sọ̀rọ̀ àwọn Haúsá gan fi Yorùbá pa ibi ń pa wá àwọn bàbá wa àwọn àgbàlagbà oyè àwọn náà tún sọ I go pray for you o nínú táwọn wí yìí. Àṣé pé ọmọ Yorùbá àṣà àfẹ́ràn ara wa ṣé pa lè bẹ̀rù Fúlàní ju Yorùbá ẹgbẹ́ wa lọ láìla lóòótọ́ nǹkan wọn àfẹ́ ààrí májíìkì mo sọ̀rọ̀ ẹ lánàá kò yáwọn èèyàn ààrí májíìkì lọ́dún 6 Jonathan ààrí májíìkì ní ọdún 8 Buhari àwa fẹ́ májíìkì ní ọdún 6 ní oṣù 6 Tinubu ẹ lè bú mi èmi ò kíá o níbi tó rí tèmi ń lọ ni bàbá Tinubu ní nǹkan tó fẹ́ ṣe fẹ́mi kò gbé nǹkan kan fún mi ìyà ń jà àwọn èèyàn fine ebi ń pa àwọn èèyàn fine nǹkan wọn fine bọ̀ jẹ́yìn mọ̀ èló ni bàbá Buhari èló ni búbú Buhari sorry èló ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá lákàntì gbogbo àti forí sọlẹ̀ epo tí wọ́n àmọ́ ọ̀rọ̀ tí mi máa sọ lọ́la tó bá yẹ pé mo jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ọ̀la yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí aṣọ yẹn torí ọ̀rọ̀ máa bọ́ gan. Èmi náà wà ní kọ̀ọ̀kan tó máa tó díẹ̀ bọ̀lẹ̀ mọ́ ṣẹ́rí ẹ rí i pé mo ti gbé aṣọ mi wọ̀ padà ẹ rántí pé mo sọ fún yín pé tó bá tún tó àsìkò máa gbàṣọ wọ àsìkò ti tó báyìí àmọ́ mo ní ọ̀rọ̀ bá ọmọ Yorùbá sọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi Yorùbá abìdí yànyàn ṣé pa lè máa fò sókè sìn gbogbo a lè máa fò sókè àṣẹ bẹ̀rù aṣọ lẹ́ni yín mo lè sáfọ̀rọ̀ mi ó dọ̀la.